Radio, the #1 online podcast. Salamu alaikum gbogbo mùsùlùmá Jumu'ah Mubarak ló ṣe yín pẹ̀lẹ́ o. Jumu'ah Mubarak ní ètò tí ó mọ dé sí ti gbọ́ yín ní gbogbo ọjọ́ Jímọ̀ Yawmal Jumu'ah lórí àwọn ọ̀kànnì Gold Radio podcast lórí YouTube, Gold podcast lórí Speaker Studio, Adéjọlá ọmọ Adékọlá lórí Facebook, Spotify. Alamẹ́ta lè tò yí pín sí o. Bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ Qira'atul Qur'an níbi tí a ti mọ ka Al-Qur'an sí etí gbọ́ wa. Abala wàásí ló sì kejì níbi tí àwọn àfáwò ti máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wa. Abala ẹlẹ́ẹ̀kẹta níbi tí a ti máa kọ́ nípa ẹ̀sìn sán-sán pẹ̀lú àwọn tírà àti àwọn àdíìsì síbẹ̀ náà láti wá láǹfààní àti máa fi ìbéèrè náà sọwọ́ sí wa. wá rí i pé ètò yìí ó dára púpọ̀ kò sí máa gbọ́. darapọ̀ mọ́ olótú ètò yìí Ridwanullahi ibn Abdulgafar ní gbogbo ọjọ́ Jímọ̀. láti ṣe onígbọ̀wọ́ àbí fún ìpolówó ọjà ẹ pè sórí aago yìí 09067090901. Jumu'ah Mubarak ló ní pé síláṣẹ a ò ní sẹ̀sí o. ètò tí ó mú wá sí ti gbọ̀yìn lọ́wọ́ báyìí lórí Gold podcast onáà ní Jumu'ah Mubarak ẹ jẹ́ á gbọ́. Alhamdulillahi al-wahid al-ahad al-fardu as-samadu alladhi lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad rafa'a as-samaa bila innal hamdalillah ardu sat'an nahmaduhu wa nasta'inu wa nastaghfiruh wa khalaqa wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu la ilaha illallah wa nashhadu an la ilaha illallah ونشهد أن لا إله إلا الله aji arewa وحده لا شريك له adami moni won وأشهد أن محمد عبده ورسوله. kì í jẹun púpọ̀ nítorí tó ń jẹ́ bàpọ̀ yóò bá ìròrí orun A dá ọpẹ́ fún Ọlọ́run, a sì ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ọba tó fún mi lóye Ọba Ọlọ́run wo náà la wá dúpẹ́ fún? Ọba Ọlọ́run aláàánú ọlọ́run tó fún Allah, àtọ̀gbọ́n ó fún mi nítorí wúlò ọba tó jẹ́ pé ọba náà ló mọ wà lónìí, ṣẹ̀dá ohun tó ọba àná ni ó náà ní tún wà lónìí, ó náà ní tún máa bẹ lọ́la, kálíkìlá ọba tí ó máa bẹ ńgbà tí ò bá sí nǹkan kan mọ́ láyé yìí, ẹlẹ́rọ̀pẹ̀ láṣẹ nígbà tí ayé ò bá jẹ́ ayé mọ́ Ọlọ́run nìkan náà ni ó wà. Allahu Akbar. ó dáhùn Ọba tó jẹ́ wípé àwa ò lè ká gbogbo lílọ bíbọ̀ wa pátápátá ọba tó òun ló ń pa á mọ́ o. àwọn Gbogbo sísáré sókè sísáré sílẹ̀ wa, ọlọ́run tó gbàgbé ọba yìí náà ló ń ṣaláàbò wa. ní ọlọ́run Allahu Akbar. sókè Ọlọ́run àwa dúpẹ́ o. Alhamdulillahi Rabbil Alamin. ìlàlá Àtìgbà tí ààwẹ̀ Ramadan yìí ti bẹ̀rẹ̀ tá a ti bẹ̀rẹ̀ pẹ̀lú bismillah, ìlàlá ààwẹ̀ náà ló ń parí lọ yìí. Eléyìí tó jẹ́ wípé ààwẹ̀ náà ti pé 23 lónìí, Ramadan ti pé 23. Alhamdulillah. Àfarapa àṣìṣe wọn jí wa gbé lọ, àsìkú Ọlọ́run àwa dúpẹ́ o, àwa mọ̀ lórí alhamdulillahi Rabbil Alamin. ìmọ́lẹ̀ ló ti dá àwọn wàsáyé máa káàkiri jẹ́ Àmọ́ iye àwọn èèyàn tó jẹ́ pé a jọ bẹ̀rẹ̀ oṣù yìí ìwọ ni tá a mọ̀ lágbègbè wa tó jẹ́ pé wọ́n ti dẹni tó jẹ́ pé wọ́n ti kọlẹ̀ bọ̀. iṣẹ́ lọ Àwa dúpẹ́ o. àwọn ìjọ Àánú Ọlọ́run Olódùmarè fi ń gbà wá. Ọlọ́run àláàánú ni, ọpẹ́ dídá ni àánú tó ní sí wa ni. àwọn máa lá Dákun Ọlọ́run mọ́ káàánú rẹ̀ kò lórí wa. sóhun méjì tán ṣe ìjà fọmọ àwọn kan bẹ lórí Àdúrà kọ́ la mọ̀ gbà o, kábàárà fún àwẹ̀ sì kọ́ la mọ̀ gbà. bẹ nínú ma Àmọ́ iye àwọn èèyàn tó jẹ́ pé wọ́n súnmọ́ Ọlọ́run ju kíni lọ. Ṣùgbọ́n Ọlọ́run wo ni owó mo gbọ́, lórí ṣùgbọ́n àní dá Ọlọ́run yìí tó fẹ́hùn ìní fún ọ. oníṣirí ẹ̀ sókè láéláé Ní tó bá wọ Ọlọ́run lọ́lọ́run ń ṣe ìjà nínú agbára rẹ̀, nínú ọlá ńlá rẹ̀, tó bá ti jẹ́ kò sì sẹ́ni tí ó yẹ lọ́wọ́ wò. táwọn màláìka bá lè ṣà Àmọ́ ẹlòmíín wà tó jẹ́ wípé kò súnmọ́ Ọlọ́run, máa gbogbo Ọlọ́run bá ní àmọ́ ṣe gan ní í ṣe, ṣàfọmọ Ọlọ́run sì tún ṣàánú rẹ̀. Mọ́ yàṣáwù lọ́lọ́run, a ṣe èyí tó bá wù ní. ìlàlá Ọlọ́run ò sí bẹ̀ lọ́wọ́ wò pé kí ló ń ṣe láíláí ọ̀tọ̀lọ́run kọ́. ìlàlá Òní ni Friday tó gbẹ̀yìn oṣù Ramadan, Friday kẹ́yìn rèé.
nínú oṣù kẹsàn-án inú oṣù ìjírá 1444 àwọn àlejò iná lọ. ẹnu mi àgò 1444 ẹ̀dá tó lọ. ọlọ́run o àwa dúpẹ́ àwa yìn ọ́. wọ́n mú ní tiwọn àlùjọ̀nù máa. alhamdulillahi rabbil alamin. sì ń bára wọn lò wọ́n bí. èyí mo fi wá kí gbogbo àwọn àlùmọ́ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam káàbọ̀ sórí ètò yín ètò wa tá a pè ní Jumu'ah Mubarak ọlọ́wọ́ mẹ́wàá. eléyìí tẹ́ ẹ̀ máa ń gbọ́ ní gbogbo ọjọ́ friday pẹ̀lú olólùfẹ́ yín Ridwanullahi ibn Abdulgafar tó jẹ́ pé òun ló lóòtú ètò yìí àáfàá wa ń wà ń kalẹ̀ fún tòní muhammadu al-Fatihu al-Farisi àwọn ni wọ́n fún wa ní wáàsí fún tòní o ẹ jẹ́ kọ́kọ́ lọ gbọ́ abala lákọ̀ọ́kọ́ lórí ètò yìí ká lọ gbọ́ alukur'an nígbà bá wa padà dé àbọ̀sọ́dọ̀ wọn àáfàá wa nígbà táwọn àáfàá wa bá ti wá sí wáàsí tán àwọn máa dágbére lórí ètò torí pé àlákòókò pípọ̀ ẹ má fi ṣèbínú o àwa náà ti ń gbọ́ ọgbọ́n tá a máa ta sí ẹ já lọ gbọ́ alukur'an nítorí pé ọjọ́ òun ó ń sáré pọ̀. بسم الله الرحمن وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا فأوحى إليهم ربهم لنهلكن الظالمين ولنسكننكم الأرض من بعدهم ذلك لمن خاف مقامي وخاف وعيد واستفتحوا وخاب كل جبار عنيد من ورائه جهنم ويسقى من ماء صديد. ibi tá a rí mọ fún abala kìrọ alukur'an fún tòní ẹjẹ sáré bọ́sábala wá sí nígbà bá padà dé àmọ́ tẹ̀síwájú ní ètò salamu alaykum. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi wa salatu wa salamu ala rasulillah wa ala alihi wa sahabihi والتابعين لهم إلى يوم الدين أما بعد أدوكي فون الله وفين فان نبوة محمد àtàwọn sábẹ́ wọn àtàwọn tó tẹ̀lé wọn pẹ̀lú dáadáa kọ́lọ́n bá ṣe àlékún kí kọ́lọ́n bá ṣe fún wọn ó bá ṣe síkàtà yìí wọn kí la fẹ́ máa sọ̀rọ̀ ń pa lónìí ẹ rí i pé bàtà bẹ̀rẹ̀ àwẹ̀ ìta sọ ọ̀rọ̀ nípa òun náà ní báwo la ṣe lè jèrè iṣẹ́ dáadáa wa nínú àwẹ̀ báwo la ti lè gbàwẹ̀ táfi jèrè tó pọ̀ nísìn àwẹ̀ náà tí wọ́n ń lọ bíi 22 kí la fẹ́ sọ nípa ń tá máa sọ nípa lónìí òun ni Laylatul Qadri kí là ń pè ní Laylatul Qadri báwo ni Laylatul Qadri yẹn ṣe tó ìgbà wo la sì máa ń retí Laylatul Qadri. Ba'da a'udhu billahi minash shaitanir rajim. بسم الله الرحمن الرحيم إنا أرسلنا في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر Salamun hiya hatta matla'il fajr. Nínú ọ̀rọ̀ tọ́lọ́run bá wa ń sọ nínú Al-Qur'ani rẹ̀ tí ń sọ fún wa wípé òun Laylatul Qadri kìí ṣe òru tá a máa fi ń ṣeré òru Laylatul Qadri kìí ṣe òru tá a máa fi ń sùn òru Laylatul Qadri kìí ṣe òru kan tá a máa wá ṣe báṣubàṣu ń bẹ̀ torí pé Ọlọ́run gẹ́gẹ́ sọ kalẹ̀ wá fúnra rẹ̀ níjọ́ Laylatul Qadri ntọ́lọ́run bá wa sọ nínú Al-Qur'ani tó ń sọ fún wa wípé inna anzalna fi Laylatil Qadr àwọn Ọlọ́run ọba la sọ kalẹ̀ fún Ànábì wa Muhammad lórí Laylatul Qadr kí náà wá sọ kalẹ̀ Qur'ani náà sọ kalẹ̀ tán wọ́n ti ń sọ Al-Qur'ani bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ti kọ́kọ́ ń sọ ọ́ bọ̀ wọ́n ti ń sọ ọ́ bọ̀ díẹ̀ ìgbà tó yá wọn wá ṣe ìtìmáàmù rẹ̀ nínú òru Laylatul Qadri òru Laylatul Qadri Ànábì ní ó bẹ̀rẹ̀ láti ìgbà tí àwẹ̀ bá ti di 21 lọ sẹ́yìn àwọn kan sọ pé 21 23 25 27 29 náà lè máa wà Laylatul Qadri
kò sẹ́ni tó máa pàtó rẹ̀ àmọ́ láàrin 20 lọ sẹ́yìn náà ni ẹni tó bá mú ṣe kò ń gẹ̀lẹ̀ Lailatul Qadri lórí ẹni bẹ́ẹ̀ ó ti jèrè láyé àti lálùkìyámà kí ló tí wọ́n máa wá sùn lóhùn Lailatul Qadri yẹn tó yẹ pé tó bá lè rí òru ẹyọ kan yìí tọ́nà bá fi lọ ṣe kò ń gẹ̀rẹ̀ nínú ayé gbogbo ọ̀rọ̀ rẹ̀ kò tún dàrú mọ́ láíláí gbogbo ọ̀rọ̀ rẹ̀ rọrùn yóò máa bọ́ sí láyé yàn àti lálùkìyámà gẹ́gẹ́ bọ́lá wọn bá ti sọ náà Al-Qur'ani inna anzalna fi Lailatul Qadr ọlọ́run bá la sọ kalẹ̀ lóru Lailatul Qadri aṣọ Al-Qur'ani kalẹ̀ wa ma adraka ma Lailatul Qadr wa Ànábì wa Muhammad ta ló fi òru yẹn ta ló fi pàtàkì òru yẹn mọ èrè Ànábì wa Muhammad tó fi wá máa mójútó òru yẹn Lailatul Qadri khairun min alfi shahri òru kan náà ní kéde gbogbo òru 20 yẹn la fi ń sọ òru ẹyọ kan nínú 20 yẹn tó jẹ́ òru Lailatul Qadri ó dáa ju ẹgbẹẹgbẹ̀rún oṣù lọ. Tanazalul malaika ìjọ yẹn àwọn ọlọ́run máa sọ àwọn màláìka kalẹ̀ àwọn màláìka ó wá sí ilẹ̀ kí ni àwọn màláìka yóò máa wá ṣe wọ́n máa wá ṣàdúrà fún gbogbo ẹni tí ń ṣàdúrà láti Rájàbù wọ́n ti kó fáìlì wa lọ sọ́dọ̀ ọlọ́run ọba wọn kọ ẹsẹ̀ wa kankan mọ́ láti Rájàbù Ṣàhábánì wọn kọ ẹsẹ̀ kankan Rọ̀mọ̀dọ́ọ̀nì wọn kọ ẹsẹ̀ kankan wọn mọ wọn máa ń yí kádàrá padà ìgbà yẹn dáńtí gbé fáìlì wa lọ sọ́dọ̀ ọlọ́run ọba wọn ti ń yí àwọn kádàrá padà òru Lailatul Qadri yẹn náà wàá gbé e dé dáná wàá gbé e dé àdúrà tó bá ṣe ń jọ yẹn ó ṣeé ṣe kó jẹ́ wípé ọlọ́run ó fi gbàdúrà rẹ lérí ẹ̀ kí ló dé tí mo wá sùn sóòrùn láti pé fáìlì rẹ ó wà lọ́dọ̀ ọlọ́run ọba láti Rájàbù ni so òru yìí wà ruhu fiha ọlọ́run gẹ́gẹ́ lóhun náà sọ̀kalẹ̀ níbẹ̀ ní tanazalul malaika a máa rán àwọn màláìkà wá sí ilẹ̀ pé ká máa wá sí àmì sí gbogbo àdúrà tó ní kálukú yín bá ṣe wà ruhu fiha èmi ọlọ́run ọba ní ọ̀hún gẹ́gẹ́ wọn náà wà lára wọn bísí rọ́bì pẹ̀lú àṣẹ ọlọ́run ọba ní bísí rọ́bì min kulli amrin pẹ̀lú àṣẹ ọlọ́run ọba gbogbo tó bá ṣẹlẹ̀ àwọn màláìkà yìí wọ́n ní sọ̀kalẹ̀ lásán pẹ̀lú àṣẹ ọlọ́run ọba náà fi sọ̀kalẹ̀ kí ni wọ́n máa wá fún mi àti bàbá ìsàlẹ̀ àmọ́ ìyá ọ̀tún bá ká mọ́tí láì fàájì títí àfẹ́rẹ́ tó látàlẹ́ làwọn màláìkà sàdùgbà tí ó bá sùn lóko àlùfájà kí ni ànábì wá fẹ́ ká máa sọ níbẹ̀ tá bá ti kírun kọ̀ọ̀kan tán ànábì sọ fún wa ó ní èrè pọ̀ nínú òru Lailatul Qadri àmọ́ lọ́sàn-án rẹ̀ náà èrè náà tún wá pọ̀ ń bẹ̀ táwọn afábá fẹ́ sọ wọ́n ní àkọ́kọ́ Ramadana ìkẹyìn gẹ̀ẹ́ni ọlọ́run ti bá wa sí àtìgbà àkọ́kọ́ tán àmì Ramadana àforíjì ní ìgbẹ̀yìn Ramadana àlìjánnà ní gbàtà bẹ̀rẹ̀ àgbà àkọ́kọ́ tán ẹ̀ríwé ìkẹ́ àtìkẹ́ ti jẹ́ ti tiwa àárín rẹ̀ tí ń jẹ́ àforíjì kọ́lọ̀n dákun kó jẹ́ àforíjì náà jẹ́ tiwa náà ìgbẹ̀yìn rẹ̀ tàbá wà yìí kọ́lọ̀n má fi ládà rẹ̀ dùn wá àwọn àfọ olórin náà wá sọ wọ́n ní Lailatul Qadri mọ̀ ní fa májèdó fi àlà ànífà másàlálẹ̀ kórè àánú fi hà wáyàlédó ní àsàlámù wáyàlédó ní àsàlámù kí wọ́n wá ń sọ fún wa wọ́n ní Lailatul Qadri mọ̀ ní fa òun Lailatul Qadri yẹn àlùmọ́nífà òun kan tó tóbi ni májèdó fíà agbára tí bẹ́ẹ̀ ànífà agbára tó mọ̀ ni agbára àdúrà tí bẹ́ẹ̀ tó mọ̀ ni násàlálẹ̀ kórè àánú fi hà kí ló tábàrà fi wà ń bẹ̀ báyẹn ibẹ̀ náà ti ṣe alukurani jáde ibẹ̀ náà ti gbé alukurani yòókù jáde wáyà ilé dúníyà sàlà àwọn tó wá gbé alukurani yẹn jáde àwọn náà máa sọ wọn pé ilé sàlà ẹ̀wọ̀n gbé sọ pé ata amatila ilé fàjẹ sálámù níyà ọ̀là kó máa bá ata amatila ilé fàjẹ títí ilé òfin mọ́ òun Lailatul Qadri ìta bá fi lè ṣe àdúrà ẹ̀yọ̀ kán bẹ̀ kò sí kádùn àyẹn mọ́gbà àníntẹ̀ bá fi lè rí òru yìí tó sùn lásìkò tó wù yẹn ṣẹlẹ̀ wọ́n ẹni bẹ́ẹ̀ kò tún rí ìbànújẹ́ mọ́ láíláí káwọn sọ pé Allahumma innaka afuwwun tuhibbul afwa fa'fu anni wọ́n náà bẹ̀rẹ̀ astaghfirullah àbí tó bá lè ṣe Allahumma innaka afuwwun èyí tó bá lè ṣe Ànábì Sàkáríyà sọ pé èyí ń ṣe àdúrà délé rí bú náà wala quwwata illa billah àti táàtì dúró lónìí ni. ẹ ṣeun jazakumullahu khairan oníjú báyìí lọ táàsì máa rí lórí ètò Jumu'ah Mubarak fún tòní torí àkókò àwa náà ti ń wọ́gbọ́n bá ṣe máa tiẹ̀ máa ṣe ní fídíò lè dáàmọ̀ sí nínú stúdíò gangan táwọn ṣe báyìí ní live gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa ẹ ṣé o jazakumullahu khairan ọlọ́run mọ nífẹ̀ẹ́ yìí náà ẹ dákun ẹ ṣe ètò yìí ẹ kọ́mẹ̀ntì like subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk ó tún dijọ́ mẹ́jọ lórí ètò Jumu'ah Mubarak
lẹ́yìn ìgbà bá sọdún tán máa sàlám wáyé àlèkọ́.